Ìgbòho tún ti bínú tán o ẹ̀yin èèyàn fọ́nrán eléyìí lágbára ó lékenkà. Olóyè Sunday Ìgbòho bínú tán ó wọlé kanlẹ̀ sílùú Ìgbòho. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé àwọn agbésùmọ̀mí àwọn oníṣẹ́ ibi wọ̀nyí wọ́n tún ti wọnú ìlú Ìgbòho? Ǹjẹ́ jẹ́ mọ̀ pé àwọn agbésùmọ̀mí yìí àwọn Fúlàní agbésùmọ̀mí pàápàá nílùú Ìgbòho bí wọ́n ṣe ń gbé kúkúrú bẹ́ẹ̀ ni wọ́n ń gbé gúngùn. Wọ́n tún wá ṣe pàmbábàdì, wọ́n tún wá gbé obìnrin olóyún kan pẹ̀lú àwọn kan nínú ìlú náà. Eléyìí ló mú ìgbésẹ̀ tó Olóyè Sunday Ìgbòho wá gbé tó fún wọnú ìlú Ìgbòho lọ lánàá lónìíjàre. Ìgbòho ti wá lọ síbẹ̀ wá fárígá fún wọn. Ó ní òun fún wọn ní wákàtí 2 péré kí wọ́n dá àwọn ọmọbìnrin padà. Bí bẹ́ẹ̀ kọ́ Gọ̀ǹgọ̀ á sọ. Ẹ má jẹ́ kí n gbà yín lákòókò, ẹ wá lọ gbọ́ ohun tó ṣẹlẹ̀. Tẹ́ ẹ bá ti wá wo fọ́nrán náà tán kí ká wá padà sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni ká wá sọ̀rọ̀. Ẹni mọ díyàn gbẹlú bàbá wa kábẹ̀ la olú bàbá mi ọmọ ògbó orí kílẹ̀ ní mí èmi nìkan mọ̀ ní Sunday Ìgbòho ẹ díyàn gbé toyúntoyún ẹni tó bá gbé owó fún yín tẹ̀bí gbé ẹ tó pa olóyìn èdè owó nígbòho ẹnu mi ò tiẹ̀ bà yín kúkú lájà mi tí ò tiẹ̀ dẹ́rù bà yín nínú bàbá mi eléyìí gbọ́dọ̀ jẹ́ last and the head. Ẹ pè àwọn ṣé ara àwọn bàbá yín rè ẹ pè ra ìjọ ọlá pé àwọn bàbá mi sọ fún mi pé kí n fi sùúrù bá yín ṣe náà ẹ tí ò bá gbọ́ Yorùbá ẹ tú fún àwọn bàbá mi sọ pé kí n fi sùúrù èmi ni mo ń jẹ́ Sunday Ìgbòho èmi nìkan mo ń jẹ́ Ìgbòho èmi ò dẹ̀ wà fẹ́ nìkan kan mo wà fún gbogbo ọmọ Ìgbòho nílé lóko lẹ́yìn òdì nǹkan tí mo ń ṣe lóòlù tí mo ń jà fáwọn aráàlú kan ẹ lè mọ ṣe lù mí ọ̀sẹ̀ mọ́ bí ire kò sẹ́ni tó lè gbé ní ojú ẹkùn láíláí láìsá o àwọn ìlú mi náà lè mú mi lọ́ọ́ fún ẹ̀tọ́ ẹ̀ gbogbo ẹni mo fi sọ àwọn àlù bàbá yín wá bá yín jà ẹ díyàn gbé toyúntoyún ẹni tó wá gbówó fún yín owó tẹ́lẹ̀ fẹ́ gbà ẹ pa ẹ tún wá pa olóyún yẹn ẹ wá fẹ́ nìkan lẹ̀ ẹ lè bẹ̀rù Ọlọ́run àwọn ọmọ inú rẹ̀ sẹ́yìn lọ́kùn fún àlàó tó ṣe ẹ kẹ́yìn gẹ́gẹ́ mọ̀ wọ́n kẹ́ sọ pápá àbúrò rẹ̀ kan kábíyèsí lè sọ bẹ́ẹ̀ lórí àtẹ̀bá ọ̀sọ̀tàn ẹni yẹn ọmọ yẹn òun lágídí pé nígbà tí èyí kò dáa lẹ́yìn mi táwọn yẹn wá gbé ní wọ́n pa àwọn yẹn pé jẹ́ yẹn tiẹ̀ ó jà fẹ́ tọ̀. abẹ́ẹ̀kọ́ àbí níjọ́ tí wọ́n ti dín ẹ̀gbẹ́ tó ń gbó lọ́wọ́ tó ń gbé Fúlàní níbà yóò bá náà gbé. ọ̀rẹ́ kọ́ni bẹ́ẹ̀ nínú bàbá mi àwọn bàbá mi náà jókòó wọ̀nyí ohun tí mo fẹ́ sọ fún yín ni pé èlé jẹ́ òfin àti bẹ̀rẹ̀ àti parí nínú ẹ̀ mọ́ sẹ́ ẹ bá òdodo sọ ọ̀ àwọn ọmọ yìí ẹ bá wọn tètè lọ ẹ bá kájọ wọn pé tàná ń pè ní dípò òun yẹn kọ́ kò sí níbí sẹ́tì pé náà títí bàbá ròyìn dáadáa ọlọ́pàá ròyìn dáadáa fún nǹkan pèsè pẹ̀lú àwọn kó láìkẹ́ bẹ́ẹ̀ mo fẹ́ kọ́ sọ fáwọn tí ò bá gbé dèmí nínú àwọn yẹn mo fún wọn ní wákàtí méjì ni o obìnrin yẹn àtọmú ẹ àtàbúrò ẹ tó lọ kámọ́lé lóru tó gbé yẹn mo fún wákàtí méjì kan lọ gbé wọn wá tí a bá rí wọn láàrin wákàtí méjì tí wọn bá pẹ̀lú wa èmi ọ̀dọ́ wọn bí tó bá gbé wọn lọ àdúgbò tó náà wákàtí méjì mo ń gbẹnu gbogbo ọmọ Ìgbòho sọ̀rọ̀ àti àwọn bàbá wa tó jọba wa ni mo tún sọ̀rọ̀ wákàtí méjì ni mo fún yín sẹ́wọ̀n pé bí wọ́n ti ń ṣe ìwágbò omi ìdásí wọn kàn ń wò pé àwọn bàbá mi ò tí sọ pé abẹ́rẹ́ ń gún àwọn lára bọ̀ náà wọ́n ti sọ fún mi pé ó ti tó jẹ́ ọmọ Léfì wákàtí méjì ẹ̀pà àwọn èèyàn ẹ̀pà àwọn ọmọ yìí yẹn tó bá lórí láyà àwọn ọmọ yọ̀ǹda àwọn ẹ̀kọ́ pa wọn ṣùgbọ́n ẹ̀yin náà ló wà ẹ̀yin wà mí màá yọ̀ǹda àbọ̀kọ̀ mi yẹn sọ̀rọ̀ tó bọ́lọ̀ sí mi wá ní àbí ṣùgbọ́n ẹ̀yin náà ló wà mí èmi mọ̀ lọ́dọ̀ Ọlọ́run tó ní wípé àwọn ọmọ iná sẹ́yìn tẹ́yìn náà dẹ̀mọ̀ bẹ́ẹ̀ àwọn ọmọ iná sí ẹ̀yin náà mọ̀dọ̀ àwọn ọmọ iná gbé nìyí yára jẹ̀ náà sí nígbà tó kọ́kọ́ tíráàkì nọ́mbà yẹn ó gbé alọ sí gbogbo wúlé níbi ara yìí débẹ̀ náà gbé sí wọ́n gbé pọ̀ bẹ́ẹ̀ lóru wọ́n gbé lọ sí bání wọ́n gbé lọ sí ààfin báàdẹ̀ kọ́mpà ibẹ̀ ló wà báyìí ẹ pè wọ́n bẹ̀ kan lọ́wọ́ ẹ̀pẹ̀ ọba gbọ́nì yẹn báàdẹ̀ yẹn ẹ̀pẹ̀ orí yẹn
ẹ̀sùn tó lóko ibi tó ti wà kùsánú ìsáàbà àwọn bàbá wa yẹn mò ń bọ̀ mbẹ́ mo kúrò àlùkò tó ní mi. Ìgbòho ti sọ̀rọ̀. Anytime from now àwọn wọnú forest yẹn torí bàtà tí láwọn oníbà gbé pẹ̀lú àlàáfíà yẹn wà ní máa bá ń jà. Ojú bẹ́ẹ̀ lọ. a bá ń jà gan ṣùgbọ́n náà àkọ́kọ́jọ sọ̀rọ̀ wọ́n náà wọ́n gẹ́gẹ́ bí àlejò wa lẹ jẹ́ nínú ìlú wa àlejò wa lẹ jẹ́ 100%. ó kò dẹ̀ ní jẹ́ ti bàbá tọmọ tọmọ lálà àlejò wa lẹ jẹ́ lùgbò ń bíbà dípò ọmọdé mẹ́kọ̀ọ́ wà fẹ́ kíáfù dípò ìlú bàbá wa níbi ọ̀lẹ́ bàbá yẹ o ọmọ sọ́wọ́ sọ ni yẹ o ẹ wà fẹ́ kíáfù báà fúlàní wa ń fún yín lówó ẹ wà fẹ́ kíáfù pẹ̀lú wọn. Ìgbòho ti dé lóko. Fúlàní wa ń fún yín lówó gbọ́n tó ń ṣe tẹ́ ń sọ̀pọ̀ tiwọn owó ìjẹ̀lẹ̀ ń gbà o owó ìjẹ̀lẹ̀ ń gbà o mo dẹ̀ burú débẹ̀ ọ̀rọ̀ yé mi lọ́tún ó tún yé mi lọ́sì mo kára gan ìjọba mú mi lọ́wọ́ ni o mi ṣe ẹran lílọ ìjà gidi gan mo fà á ní búra mo fi ẹ̀mí mi búra tí ẹ bá gbé ẹ̀mí yẹn wá mo fún 2 hours tí o bá gbé wá o tún wá sí mo ń fi iṣẹ́ dẹ́rẹ́ máa pọ̀sẹ̀ lọ́sí lọ́sí ayé mo fún 2 hours káwọn ilé gbé àwọn yẹn wá tí o bá gbé wọn lẹ̀ á lówó ta fẹ́ san o ẹgbàá ní owó yẹn o àti sanwó kankan o èyí lọ da owó yẹn lọ́la rẹ̀ kẹlẹ́ fún wọn yẹn wá fún wa èyí kẹ lọ da owó yẹn owó tó máa fẹ́ gbà yẹn wọ́n bẹ̀rẹ̀ láti 200 million wọ́n ti sọ̀kalẹ̀ sí 150 million àwọn ọmọ inú ẹ̀ bá wa sọ̀rọ̀ anífọ̀tì ọlọ́wọ́ àwọn alówó ta fẹ́ san ẹ̀yin ni kẹ lọ wá owó yẹn pé gbogbo Fúlàní dá owó yẹn ẹ lọ gba ọmọ yẹn fún wa àtọmọ àtìyá àtẹtọ gbé tán bá pa wọn problem ni ọ̀rọ̀ ìlú bẹ́ẹ̀ lọ sẹ́fẹ́ kábíyèsí. ó máa bá dáhùn lọ́wọ́ ẹ lọ sẹ́yìn fún ara ẹ̀ lọ́wọ́ àwọn fámìlì ọ̀wá ni ìlú wa ń lu ọmọ ìlú yìí mímí lọ ọtí tó bá tó gbé wọn dé ẹ lè bá kábíyèsí sọ bàbá wa rè é lè bá wọn sọ tí wọ́n àṣẹ mi fún yín ọ̀ntì tí wọ́n bá gbé wọn dé tí bàbá mi bá kò ní pé wọ́n ti gbé wọn dé ní màá tọ́ lọ. kábíyèsí lẹ́yìn ọ̀dà mi. olórí. Ẹ dúró ná ẹ̀yin ọmọ Yorùbá, báwo la ṣe débi tá a dé yìí? Báwo la ṣe débi tá a dé lónìí nílẹ̀ Yorùbá tó fi jẹ́ pé àwọn tá a gbà lálejò tá a ní ká ṣe olóore tó fi wá di pé àwọn tá a pè pé kán wá jẹun wọ́n wá rí pé oúnjẹ dùn tán wọ́n rí pé oúnjẹ dùn nílẹ̀ wa wọ́n bẹ̀ sí ń dì wá lọ́wọ́ mú wọn wá dì wá mú lọ́wọ́ nìkan wọ́n tún wá ń gé wa lọ́wọ́ bó ṣe ń dì wá mú lọ́wọ́ bẹ́ẹ̀ náà ń gé wa lọ́wọ́ wọn ò tún wá gé wa lọ́wọ́ nìkan mọ́ báyìí wọ́n tún ń gbẹ̀mí wa ni. Báwo la ṣe rí ibi tá a dé yìí? Kí ni a ṣe tó fi jẹ́ pé ohun táwọn ará bí tó fi ń sọ fún wa ló yẹ kó máa fi sọ fún wa? Ṣé n tó yẹ kó fi máa sọ fún wa ló fi ń sọ fún wa yìí? Àbí ṣé ká sọ pé àwọn kan ní àárín wa náà ti gbàbọ̀dè tì wá tó ń fún àwọn ará bí lágbára? Torí tí ó bá ṣe pé àwọn kan fún wọn lágbára kò yẹ kí ọ̀rọ̀ wọn kó le tó báyìí. Ẹ jẹ́ kí n play díẹ̀ tó kù nínú fọ́nrán yẹn kẹ́ gbọ́ nǹkan tí olóyè Sunday Igboho tó bá àwọn èèyàn sọ, àwọn tó wà ń ta, torí èrò pọ̀ ń ta ń bẹ̀ gan, èrò pọ̀ gan ń ta ń bẹ̀ yẹn. Mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ tó wá lọ gbọ́ ohun tó lè Sunday Igboho bá àwọn èèyàn sọ níta nígbà tí wọ́n ṣe tán ní palace ń bẹ̀. Tá bá tún wá sọ tán à á kọ̀ntínú ọ̀rọ̀ wa. Ẹ sílẹ̀kùn yẹlẹ̀ kó lè gbà wá. Àdírẹ́sì yìí. Ìgbòho náà ló tó bẹ́ẹ̀, òun ló tó bẹ́ẹ̀. Ẹjẹ ń gbọ́n bẹ́ẹ̀ kó yà mí yá ni. Àwọn ẹ̀dẹ́kun wa sọ̀rọ̀ kúrò ẹ̀sọ́ ẹ̀fọ́ ẹ̀yà fọ́tò. Ìbá gbẹ̀lẹ̀gbẹ̀ ni wà. Ọ̀pọ̀lọpọ̀ ọdún kẹsàn-án mi ni kò lè mọ̀ pé mi ṣe fún ẹ̀mí kọ́ ìgbà ló jẹ́ bẹ́ẹ̀.
tó ti ń sìn láwọn fẹ́ kẹjí ká síra lọ́kàn ká dẹ̀ wà vigilant àwọn pípù yìí àwọn ọmọ Yorùbá kẹ́nà bẹ́ẹ̀ fún ọ ní support ẹni tí ń bá gbá mú tó bá jọ ọmọ wa ń bí tó ń support fúnra láti máa kidnap yẹn máa parí sí ìdájọ́ rẹ̀ ní pẹ́ kápá anybody tó bá jọ ọmọ Ìgbòho tó bá support fúnra tó jọ díyẹ̀ gbé ẹ̀yin náà wo wọ́n díyẹ̀ gbé toyúntoyún ẹni tó bá gbé owó lọ tó ní kó gbówó wá wọ́n wá pa olóyè nílùú wa ń bí nílùú Ìgbòho kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ àwọn tó jí gbé yìí tí wọ́n àsìmọ́ fún ọkọ̀ gbé wọn wá tí wọ́n bá gbé wọn wá wọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ láyé ó ti jẹ́ ní ẹ̀sọ́ ìjẹ́ ìjọba lọ́wọ́ ṣe ti gbọ́ tó lóye Sunday Igboho sọ mo kọ́kọ́ kí olóyè Sunday Igboho pé wọ́n kú ọmọkùnrin ṣe wọ́n kú ìfẹ́ ọmọ ènìyàn ṣe torí ọkùnrin tó ń sọ̀rọ̀ yìí olóyè Sunday Igboho tẹ̀ ń wò yìí wọ́n bá fẹ́ pa gbogbo ìlú tán tó náà bá fẹ́ ṣe bí àwọn olówó mi tó kù ń lù kò sí nǹkan tó fi tó ná wọn tó lè Sunday Igboho náà bá fẹ́ ṣe bíi pé kò kàn mí kódà kan fẹ́ pa gbogbo ọmọ Ìgbòho tán tó lè Sunday Igboho fẹ́ ṣe bẹ́ẹ̀ pé kò kàn wọ́n náà ni torí wọn ò gbé ọmọ wọn ò gbéyàwó wọn ò gbé ẹbí wọn ṣùgbọ́n torí pé olóyè Sunday Igboho nífẹ̀ẹ́ ọmọ ó nífẹ̀ẹ́ aráàlú ó nífẹ̀ẹ́ ọmọ Yorùbá gbogbo eléyìí sìn inconvenience ló jẹ́ fọlóyè Sunday Igboho ṣùgbọ́n máa yẹn òro ti ara ẹ̀ nìkan bẹ́ẹ̀ kẹ̀rẹ́ gbogbo ohun tá a bá ń ṣe lónìí ọ̀rọ̀ ìtọ́ni tó bá dọ̀la ẹ rò pé èèyàn máa ṣe nǹkan tó ń ṣe yìí orúkọ àkúrò níwèé ìtàn ni ọmọ Yorùbá máa padà máa sọ títí láéláé ni wípé lásìkò báyìí tí ojú ń pọ́n igun ilẹ̀ Yorùbá olóyè Sunday Igboho ló bá wa rà á ṣùgbọ́n mélòó àwọn olówó mélòó àwọn alágbára àwọn olóṣèlú tó wà lẹ̀ Yorùbá ló lè ṣe bí olóyè Sunday Igboho ṣe ń ṣe yìí kódà ordinary support many of them cannot give ordinary support pé ó yá ọ̀gbẹ́ni yìí a wà lẹ́yìn ó yá máa lọ ó yá kí lẹ need mọ́tò báyìí ló need àbí ó yá ẹgbà ṣe bẹ́ẹ̀ ra mọ́tò fáwọn girlfriend yín ẹlòmíì inú yóò ra mọ́tò 120 million 200 million fún girlfriend lásán mọ́tò 120 million 200 million yẹn tẹ́ bá fi ra Hilux ẹ sì ra Hilux mẹ́rin márùn-ún ẹ kó fún olóyè Sunday Igboho kó yá ẹgbà a wà lẹ́yìn yẹn tó bá jẹ́ pé àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá wọ́n nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá ni wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ Nàìjíríà ni gbogbo ohun tá à ń sọ yìí kò yẹ kó máa ṣẹlẹ̀ mọ́ support àwọn kan wà tẹ́kún wọ́n rẹ̀ àti fẹ̀mí ara wọn lẹ̀ pé ó yá gbogbo nonsense gbọ́dọ̀ stop but how much support no ń get látọ̀dọ̀ yẹn olóṣèlú how much support lẹ́ ń fún wọn ṣe ti ẹ̀ wo ibi tán wà ní kàkà kẹ́ ẹ tún fún wọn support ẹ máa condemn wọn ni a máa sì rí lára àwọn olóṣèlú àbáwọn supporter olóṣèlú tó yìí máa condemn fídíò tó lè Sunday Igboho ṣe yìí bẹ́ẹ̀ kẹ̀rẹ́ gbogbo ọmọ Yorùbá tó bá ti bá wọn lọ́wọ́ nù ìgbésùmọ̀mí àbí à ń jínigbé lẹ̀ Yorùbá ó yẹ kó máa pa wọ́n lóòótọ́ ni bẹ́ẹ̀ ni a máa kọ́ wọn tó bá kù lẹ́kọ̀ọ́ pé irọ́ o crime does not pay crime doesn't pay torí tá a bá máa ṣe bẹ́ẹ̀ ọ̀dà ìgbà tá a encourage crime ní society wa ni nígbà tá ẹ bá mú ẹnìkan sìn tẹ bá lẹ lọ tì mọ́lé àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ó wá lọ́dún méjì ó wá lọ́dún mẹ́ta kan ó wá jáde àwọn oníkálukú tó bá wò pé ẹnìkan ṣe tẹ́lẹ̀ ó lọ́dún mẹ́ta ó lọ́dún márùn-ún wọ́n padà fílẹ̀ òun náà pé tó ń bá lọ fara gbàyà ọdún márùn-ún ní prison bó jẹ́ 500 million òun náà ti gbà òun náà padà máa rí náà tó ń bá jáde ó túbọ̀ sí pé ṣe là encourage crime àfẹ́ paná crime ó wá dìgbà tá a bá bẹ̀ sí ní ronú báyẹn tá a bá bẹ̀ sí ní ṣiṣẹ́ lórí ẹ̀ ó dìgbà yẹn kílẹ̀ Yorùbá tó máa di fífọ̀ mọ́ mo fẹ́ wo ohun tó máa ṣẹlẹ̀ báyìí lẹ́yìn wákàtí méjì olóyè Sunday Igboho ti fún wákàtí méjì àárọ̀ yìí lọ́rọ̀ tí mò ń sọ yìí ṣẹlẹ̀ àárọ̀ yìí láàárọ̀ yìí olóyè Sunday Igboho wà nínú Ìgbòho báyìí ó dẹ̀ ti ṣèlérí pé láàárín wákàtí méjì òun ò ní kúrò nínú Ìgbòho yẹn o àfìgbà tí kábíyèsí bá pe àwọn pé àwọn ará bíi tí wọ́n gbé lọ wọ́n ti dá wọn padà bí bẹ́ẹ̀ kọ́ kòǹgó aṣọ àkùtùbọ̀ awo nílùú Ìgbòho ń bẹ̀ bó bá ṣe jẹ́ màá tún padà mú update wá fún yín ẹ farabalẹ̀ kẹ́ tẹ́tí lẹ́kọ̀ọ́ fún update lórí ọ̀rọ̀ yìí ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ láṣẹ Elédùmarè gbogbo àwọn tó bá dẹ̀ fẹ́ kí balẹ̀ Yorùbá jẹ́ ìbàjẹ́ olóṣèlú ni ìbàjẹ́ ọba ni
ìbá jẹ́ àwọn ìjòyè ni ìbá jẹ́ àwọn baálẹ̀ ni gbogbo wọn la máa fi fọ́lẹ̀ Yorùbá mọ́ láṣẹ Elédùmarè bó ṣe máa jẹ́ nìyẹn. ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Yorùbá Space TV wa ó ní problem díẹ̀ lásìkò yìí ló jẹ́ ká máa fi iṣẹ́ sórí channel yìí lásìkò yìí, so ẹ bá wa subscribe síbẹ̀, ẹ bá wa share fọ́nrán yìí kílẹ̀ Yorùbá kó di fífọ̀ mọ́ òun ni kókó. Ẹ ṣé, ó dìgbà kan náà.